ọ̀rọ̀ ẹni tí yóò di aláàfin ti ìlú Ọ̀yọ́ ó mà tún ti ń gba ọ̀nà míì yọ bí ojúmọ́ kan ṣe mọ́ ẹni ọ̀rọ̀ náà ló ń gba bòmíì yọ pẹ̀lú bí ẹjọ́ tí àwọn afọbajẹ èèyàn àgbàjòyè ìlú Ọ̀yọ́ tí wọ́n ń pè ní Ọ̀yọ́mèsì tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ tí wọ́n pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé bí adájọ́ ilé ẹjọ́ bó ṣe da ẹjọ́ náà nù tí àwọn Ọ̀yọ́mèsì ìyẹn àwọn afọbajẹ tó yan aláàfin tí wọ́n sì ti gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn èèyàn pé wọ́n pe ẹjọ́ kòtẹ́milọ́rùn ẹ rántí wípé láti nǹkan bíi ọdún méjì sẹ́yìn tí aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí kẹta tó ti wàjà òun ni wọn kò tí ì rí aláàfin Ọ̀yọ́ tuntun yan tó sì jẹ́ pé àwọn Ọ̀yọ́mèsì ti Baṣọ̀run ìlú Ọ̀yọ́ tó jẹ́ adelé aláàfin Ọ̀yọ́ báyìí èèyàn olóyè Yusuf Ayọ̀ọ́lá tó ṣíwájú wọn ti yan ọmọọba Lukman Gbadegẹṣin gẹ́gẹ́ bí aláàfin Ọ̀yọ́ ṣùgbọ́n tó jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé kò tí ì fòǹtẹ̀lù èyí tó túmọ̀ sí wípé ọkùnrin náà kò tí ì di ọba nítorí ẹni tíjọba bá fòǹtẹ̀lù nílẹ̀ Yorùbá lásìkò yìí òní yóò ṣẹ̀ṣẹ̀ máa di ọba nítorí pé Mákindé kò fòǹtẹ̀lù ọmọọba Lukman Gbadegẹṣin tí wọ́n yàn tí wọ́n sì sọ yìí pé Mákindé ò fẹ́ kí ọkùnrin náà di aláàfin Ọ̀yọ́ àti pé ẹlòmíì ló fẹ́ kó di aláàfin Ọ̀yọ́ ìyẹn ló mà jẹ́ kí àwọn Ọ̀yọ́mèsì kan kí wọ́n gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ ìpè kí ilé ẹjọ́ jọ̀wọ́ kán bá wọn fòfin de gómìnà Ṣèyí Mákindé ìpè kò gbọdọ̀ fagilé ìyànsípò ọmọọba Lukman Gbadegẹṣin àti pé kò gbọdọ̀ yan ẹlòmíì dípò ẹni tí àwọn mú náà àwọn àgbàjòyè Ọ̀yọ́mèsì tí wọ́n gbé gómìnà Ṣèyí Mákindé kọmíṣánná ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ilé ẹjọ́ àwọn ní Baṣọ̀run ìlú Ọ̀yọ́ olóyè Yusuf Ayọ̀ọ́lá Lágúnà ìlú Ọ̀yọ́ olóyè Wákìl Oyèdépò Akíníkù ti ìlú Ọ̀yọ́ olóyè Amusa Yusuf ààrẹ àgọ́ Baṣọ̀run ìlú Ọ̀yọ́ olóyè Wahab Oyètúnjí àti alápò ti ìlú Ọ̀yọ́ olóyè Gbadébọ̀ Muftau ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fìkàlẹ̀ sí ìlú Awẹ́ nítòsí ìlú Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ó ní wọ́n gbé ẹjọ́ náà lọ ṣùgbọ́n lọ́jọ́ Ṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ 19 oṣù kẹrin tá a wà yìí ní ilé ẹjọ́ mà dájọ́ lórí ẹjọ́ tí àwọn Ọ̀yọ́mèsì pé Ṣèyí Mákindé àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà nígbà tó ń gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀ onídàájọ́ Ládìran Akíntọ́lá ó fi ọwọ́ òsì ó fi dẹjọ́ náà nà bí ẹni téèyàn fi ọwọ́ da omi ìṣanwọ́ nù ó ní ẹjọ́ náà kò ní ẹsẹ̀ ńlẹ̀ onídàájọ́ Màdákẹ́ ó ṣàlàyé lábẹ́ òfin ìdí tó fi dẹjọ́ náà nù onídàájọ́ Ládìran Akíntọ́lá ní pẹ̀lú ohun tó hàn ó fi hàn gbangba wípé gbogbo báwọn Ọ̀yọ́mèsì ṣe yan ọmọọba Lukman Gbadegẹṣin gẹ́gẹ́ bí aláàfin Ọ̀yọ́ tuntun ó ní lẹ́tà wọn àti ìgbésẹ̀ wọn kò dé ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé gbogbo bí àwọn agbẹjọ́rò àwọn Ọ̀yọ́mèsì ṣe ń sọ wípé ó dá àwọn lójú pé lẹ́tà àwọn dọ́dọ̀ Mákindé ẹni onídàájọ́ Ládìran Akíntọ́lá ní kò sí ẹ̀rí pàtó kan wípé ọ̀rẹ́ lẹ́tà náà dọ́dọ̀ Mákindé ó ní lábẹ́ òfin kò sí Mákindé ò mọ̀ pé wọ́n ti yan aláàfin Ọ̀yọ́ tuntun tó sì dá ẹjọ́ náà nù nígbà tó ń sọ̀rọ̀ agbẹjọ́rò àwọn Ọ̀yọ́mèsì amòfin àgbà Kúnlé Ṣọbalójú Senior Advocate of Nigeria SAN ó jẹ́ kó di mímọ̀ ó ní àwọn ní ẹ̀rí ìpè lẹ́tà dé ọ̀dọ̀ Mákindé láti jẹ́ kó mọ̀ pé àwọn Ọ̀yọ́mèsì wọ́n ti yan ọmọọba Lukman Gbadegẹṣin ṣùgbọ́n tí amòfin Kúnlé Ṣọbalójú jẹ́ kó di mímọ̀ o wípé ìdúró kò sí ìbẹ̀rẹ̀ kò sí fẹ́ni tó gbọ́dọ̀ mi o lórí báyìí tí onídàájọ́ Ládìran Akíntọ́lá tó ti da ẹjọ́ àwọn oníbàárà wọn nù ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìyẹn Court of Appeal tó wà ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ní ó dìgbà táwọn bá rí ìdájọ́ òdodo tí wọ́n dá àwọn lẹ́jọ́ àrí pé lẹ́tà àwọn oníbàárà òun dé ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé àti wípé ọmọọba Lukman Gbadegẹṣin táwọn oníbàárà òun yàn òun gan-an ni gómìnà Mákindé ìlú gbọ́dọ̀ yàn gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun Aláàfin Ọ̀yọ́.